Otasansan rédíò and TV. àmọ́ tó kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. eléyìí tá a tún mú wá òun náà níbi tọ́rọ̀ dé o lórí ọ̀rọ̀ Ta Lọ́lọ́run. Ta Lọ́lọ́run tí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara tí wọ́n lọ fi ọwọ́ òfin mú, tí wọ́n lọ gbé ní pápá ìyáká ní ọjọ́ Ṣẹ́gun, ní ọjọ́ Wednesday ọjọ́rú ní ìlú Ìbàdàn ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún tá a wà yìí, tí ilé ẹjọ́ tí wọ́n sì fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ ní ọjọ́ Thursday ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún tá a wà yìí. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, èyí tí a ní ká sọ fún yín ni pé ilé ẹjọ́ ti ní kí Ta Lọ́lọ́run kó máa lọ sí remand, kó lọ máa ṣe fàájì ní remand, kó lọ máa gbafẹ́, kó lọ máa ṣe fatafata, kó lọ máa sọ̀rọ̀ rẹ̀ ní remand títí di ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún 2023 tá a wà yìí. eléyìí la gbọ́ o, la ní ká sọ fún yín kí lè ròyìn, kí ni ìwòye yín lórí eléyìí. ilé ẹjọ́ ní kí Ta Lọ́lọ́run kó lọ máa ṣe fàájì ní remand títí di ìgbẹ́jọ́ míì tí yóò wáyé lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án o. wọ́n ní kó lọ máa ṣe fàájì títí di ìgbà tí ìgbẹ́jọ́ ìjókòó míì tí yóò wáyé lórí ọ̀rọ̀ rẹ̀. kó lọ máa ṣe fàájì títí di ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún tá a wà yìí.